Your Excellency, sir, Dr. Babajide Olúṣọlá Sanwó-Olú, inú Kingado High School ni mo wà yìí ní Òjògíwá ní Lagos Island. Ẹ wo ibi tí omi yẹn mú mi dé, sir. Ẹ wo ibi tí omi yẹn tí ó mú mi dé. Ṣé rí ní èní Sunday the 23rd of July 2023 ni mo wá sí inú Kingado High School. Ní àná tó jẹ́ 22nd of July, àwọn ọmọ wa ṣe common entrance ní inú bí. Púpọ̀ nù àwọn ọmọ yẹn ni wọ́n wà traumatized pé báwo ni àwọn èèyàn ṣe máa kàwé ní inú bí. Ṣùgbọ́n àwọn ọmọ yẹn ò understand títorí pé wọn kì í ṣe ọmọ àdúgbò yìí. Wọ́n kó wọn wá láti wá ṣe common entrance ní inú bí yìí ni. So wọn feel nǹkan tí àwọn ọmọ inú bí yìí, wọ́n experience nǹkan tí àwọn normal children inú bí tí wọ́n experience for the very first time ní ilé ayé wọn. Àwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ń complain bitterly fún àwọn òbí wọn pé this is trauma fún àwọn. So sir, ẹ má yẹ kí wọ́n sọ yín lẹ́nu. Whoever tí ó bá wà ní in charge schools ní Lagos State, màá bẹ̀ yín sir pé kẹ́ jẹ́ kí wọ́n wá nǹkan ṣe. Tó bá yẹ pé wọ́n máa evacuate àwọn students kúrò ní inú bí, kí wọ́n kó wọn lọ sí inú bùnmí, títorí pé eléyìí ti go beyond repair. Your Excellency Dr. Babajide Olúṣọlá Sanwó-Olú. Ọ̀rọ̀ mi ò ní pọ̀, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ wò dáadáa pé ṣó gbójú mu kí ọmọ èèyàn kí ó máa kàwé ní irú environment by Kingado High School, Òjògíwá, Lagos Island. My name is Abisoye the balogun Èkó. Èkó ò ní bàjẹ́ o. Èkó ò ní ṣe gómìnà wa.